mọ́ làwọn yẹn tó ti wọ́ọ̀kù nìyẹn. Àjẹ́ndọ̀ sí ìtẹ́ pípẹ́ yẹn òkè. Ǹjẹ́ wọ́n tó sí ìtẹ́ pípẹ́ òkè kí wọ́n tó kátó káàsì kátó ìjọ sí máa padà nígbà. Ẹ káàárọ̀ mọ́ mi, ẹ̀rọ àwọn ìṣèlú ti wà. Ẹ káàárọ̀ mọ́. Ẹ káàárọ̀. A ní láti jẹ́ kó kì í mọ́lẹ̀. ọmọ yẹn ti ń bọ̀. Ọmọ yẹn ti ń bọ̀. Gbogbo àwọn windows tá a fẹ́ lò ní ìbàyẹ̀ òun ni Ọlọ́run ló ti bá wa yanjú. Àwọn windows tá a fẹ́ lò pátá gbogbo ẹ̀ Ọlọ́run ti yanjú ẹ̀. Gbogbo windows tá a fẹ́ lò ní Olúwa. Ilẹ̀kùn gan Ọlọ́run ti yanjú ilẹ̀kùn. Ọlọ́run ti yanjú ilẹ̀kùn. Ẹ máa bọ̀ àlọ́ láti mò ń sọ̀rọ̀ nínú fídíò mi. Ó ti yé mi ó ti yé mi. Eléyìí ni mo gbé jù sínú ilé. Mi mọ bó ṣe jẹ́. Nínú gọ́tà bẹ́ẹ̀ yẹn ni mo bá. Ọmọ yẹn fẹ́ àwọn ọmọ yẹn ni ó lè fẹ́ ta fẹ́ ṣe nínú. Orí ẹ̀ ló jẹ́ kí n wá yí kí n gbé láti bẹ̀rẹ̀. Ọmọ yẹn lè fẹ́ ta nítorí pé inú ilé ló gbọ́dọ̀ wà kò jẹ́ kó sí nínú gọ́tà. Kò sí nǹkan tó fẹ́ fi ṣe nínú gọ́tà. Ìwé ìbàyè sì ṣe pé ó wújú ìbàyè tó ta owó ìbàyè lẹ ṣe pé owó ìbàyè lórí ìgbà ìpàdé. Wọ́n ní láti tètè dá kíní sí i ìfọ̀ tójò bá ń rọ̀. Dá ní láti fún gbogbo àwọn tí Ọlọ́run lò láti lè jẹ́ kí ilé Olúwa èyí tá à ń ṣe ń bì báyìí. Tí èmi dẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run fi àṣẹ sí, a ní láti fún wọn ní report. Report ni wọ́n á fẹ́ fún wọn láàárọ̀ yìí. Ọdún ìgbà tí wọn ò bá tètè jẹ́ kí wọ́n ṣe ìwọ́tọ́ ní ṣe kí wọ́n rá máa wọn. Kẹ̀kẹ́ tí ó lè ní ìmọ̀ fọwọ́ sí. Ọjọ́ tó dùn rọ̀ yẹn. Mo ṣe sọ fọ́mọ yẹn. Orí gbogbo àgbàrá tí ó sọ̀kalẹ̀ látòrí pààyàn láì jáde. Wọ́n ní kó ju fẹ́ǹsì ló. Láì jáde fún ọ̀rẹ́dì. Wọ́n ní kó ju nígbà yẹn ó lè ráì jáde lórí fẹ́ǹsì. Tàbí tẹ́lẹ̀ initially ní ìbàyè Lójú ibi tó ń gbà jáde. náà kí lọ́gbọ́n ló wá lóbẹ̀. Kò padà lójú ẹ̀ ó lò sí ìlú. Omi yẹn jáde fún rẹ̀ ó náà ó fa ilẹ̀ lọ́gbọ̀n tá má padà lójú náà.
Àyàtọ̀ fún mú náà ṣé ìtọ́. Ọ̀lẹ́ lè jókòó sílé ni. Òun lélẹ̀ ni o. Ó kùn jù báyìí lọ. Èyí tẹ ká sílẹ̀ ni. Èyí tó ká sílẹ̀ ni wọ́n máa dá lóògùn wa. Nípa ọ̀rọ̀ iná yẹn sà, níjọ́ bẹ́ẹ̀ Friday, ẹni tó jẹ́ ká máa sí ìlú tó wà nígbà tí ó wá bá ilé. Nígbà lórí ọ̀rọ̀ náà yẹn ni wọ́n ti mú náà. Wípé wọ́n jẹ́ ti mú tán ni wọ́n ti ń pè wọ́n àwọn tó jẹ́ lára àdúgbò tán kò pé àbọ̀yá àwọn tó gba owó gan bẹ́ẹ̀. Mo ní àkọ́kọ́ náà mo ti gbà ní òfin àwọn náà bẹ̀rẹ̀ fún wa kó sọ fún wa pé o ti san owó wọn pátápátá fún transformer wọn ní ó ní kìtọ́ torí náà yẹn kó lè máa bẹ̀rẹ̀ sí $25 tí ó yára ní. Ó ní kìtọ́ ní àsìkò kan transformer wọn yẹn ó ṣe di wàhálà yìí kó làwọn lọ sí police station nǹkan kan náà transformer yẹn pa ó wá láwọn ṣẹ̀ṣẹ̀ dá owó mi pé kò sọ nínú owó yẹn fún mi ló ti tó jọ mẹ́ta nípò yẹn náà ní káwọn ti sọ. Kò sí nǹkan tó kéré pẹ̀lú ìwà àtàlà. Gbogbo àwọn ilẹ̀kùn gẹ́gẹ́ bá a ti sọ lẹ́ǹkan, gbogbo àwọn ilẹ̀kùn yẹn lọ́lọ́run ti bá wa yanjú pátápátá ilẹ̀kùn àtàwọn windows Ọlọ́run ti yanjú ẹ̀ fún wa. Ọlọ́run fúnra ẹ̀ ń ṣiṣẹ́. Ọlọ́run gbé àwọn èèyàn dìde láti ṣiṣẹ́. Ọlọ́run gbé àwọn èèyàn dìde láti ṣe iṣẹ́. Ọlọ́run gbé àwọn èèyàn dìde láti ṣe iṣẹ́. Dáadáa tètè mójútó ìwà. Ọlọ́run gbé àwọn èèyàn dìde ẹnu ọ̀nà entrance gbọ̀ngàn ni. Entrance àti báwọlé wọ́n ti ń fìlì gbogbo nílé báyìí church gbọ̀ngàn ni. Wọ́n ti ń fìlì gbogbo nílé mápá. Ọlọ́run iṣẹ́ kò dáwọ́ dúró lópò òun ló sọ wípé ó lóun ò ní dáwọ́ iṣẹ́ dúró nọ̀má tàbí kò ṣe sí owó tó àti lórí iṣẹ́ yìí àti gbogbo àwọn tó ràn wá lọ́wọ́ àti ta mọ́tò kìíní lórí iṣẹ́ olúwa yìí àti ti ta mọ́tò kejì lórí iṣẹ́ olúwa ẹ̀ẹ̀kan tó kù lọ́wọ́ mi náà ló wà ń ta yìí òun ni Mercedes òun ló kù ìyẹn la fi ń sáré up and down àti ta mọ́tò kìíní àti ta Highlander àti ta Kia Jeep àti ta Highlander ẹ̀ẹ̀kan tó kù lọ́wọ́ wa òun ló wà ń bí báyìí lórí iṣẹ́ ìpè iṣẹ́ olúwa ó ní láti tẹ̀síwájú gbogbo máàlù pátá ọlọ́run ti bá wa yanjú ẹ̀ wọ́n ti ń fíìlì inú ilé lọ inú ilé tí olúwa inú ilé olúwa wọ́n ti ń fíìlì ẹ̀ lọ́wọ́ fíìlì Mr. Saheed àwọn àmọ̀ bí wọ́n ti yọ kíní ìparí. Mr. Saheed how are you found it? Ẹbí kọjá mi lóhùn kíákíákíá mo ń ṣe fídíò lọ́wọ́. Mr. Saheed. Báwo wá níṣẹ́ ti yọ kíní ìpadà? Àti àjọṣe. Ok now ẹ ní láti jẹ́ kí kíní lẹ́yìn. Ó gbọ́dọ̀ mú lẹ́yìn ìjọba ọmọ sí ìlú lẹ́yìn. Ọmọ tí kìtà ní ní pé ìtanilẹ̀kùn wọn máa ṣí sí. Ìta láti máa wo bí a ti fẹ́ rìnrìn àjò floor wa ń bẹ̀rẹ̀. Bọ̀tí bíbá yìí ó gbọ́dọ̀ gbà tó nǹkan tẹ́lẹ̀. Ìwà lè fẹ́ ṣe floor wọn lórí floor àlọ́ lórí ìta nìyí ṣe kí ni òun ló ṣe sí. The same thing náà ni ibẹ̀rẹ̀ a ní láti place it. Ṣé ẹ get me? The same thing ní ibẹ̀rẹ̀ náà. Nígbà yóò ní problem ibi méjì náà ni ọjọ́ méjì.
àlàáfíà ló fún tí mo fẹ́ bèèrè lọ́wọ́ yìí wọ́n kó sì ní ìjọba ẹ lọ pèpè ara yìí. mo ń ṣe fídíò lọ́wọ́ mo kàn ní láti bá yín sọ̀rọ̀ yàtọ̀ wà pé kò iṣẹ́ ò lọ lẹ́nu tíṣẹ́ ò bá ti lọ lẹ́nu ẹ lè lọ relax ọ̀tún wọn kó sìmẹ́ǹtì bọ̀ tíṣẹ́ ò bá ti lọ lẹ́nu ẹ lè lọ relax ẹ ò dàbí ojú òní tì yín God bless you ṣe a máa ní kọ́kọ́ sìmẹ́ǹtì yẹn wá kọ́kọ́ síbẹ̀ yẹn fún yín ṣe ẹ gẹ́tì tó wáyẹ̀ ti dọ̀la ẹ pick up iṣẹ́ yín ojú òní tì yín àwọn ibi tí ó kù tí mo ti àtàlẹ́ àná mo ti ń pè é pọ̀ mi mọ̀ ọ́ tó ṣe nọ́mbà yín. So therefore àwọn olùdókòwò tí a fẹ́ ṣiṣẹ́ sí tó máa fi àwọn náà ló wà nígbà orí pẹpẹ nì ṣe a nílò ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló ń bú wa o ọ̀pọ̀lọpọ̀ bú wa ọtún ti fẹ́ dá business center sílẹ̀ but àwọn tó mọ̀ mí dáadáa pé èmi ò ṣí business center o ibi tí mo ṣí òun ni recreational center because church is a recreational center where we will teach people in the ways of God àwọn tí wọ́n níwà burúkú àwọn tí wọn ò níwà dáadáa àwọn tó jẹ́ pé ìwà tó wà lọ́wọ́ wọn nígbà tí Jésù bá tiẹ̀ lóhùn dé àbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá tiẹ̀ lóhùn òun padà dé òun fẹ́ wá kó àwọn èèyàn tiẹ̀ kí ó lè rí ìwà rere lọ́wọ́ wọn ìwà rere làwa ń kó àwọn èèyàn àwa ò ti torí ṣọ́ọ̀ṣì bí a ṣí ṣọ́ọ̀ṣì bóyá a fẹ́ wá fi gba owó lọ́wọ́ àwọn èèyàn àwọn tó mọ̀ mí dáadáa àwọn tó mọ̀ mí dáadáa tó mọ̀ mí torí ẹ̀ ni a ṣe ń bẹ gbogbo àwọn tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń wò mí Ọlọ́run fún wọn ní orí ọ̀fẹ́ láti ṣàánú èèyàn kan ṣoṣo ó lè alájà ẹ̀rí ò ní dárúkọ wọn ṣùgbọ́n alájà mọ́ra wọn ní UK alájà sọ fún pé àwọn ti kọ́ mọ́ọ̀sì fáwọn èèyàn nígbà táwọn wá rí fídíò wa yìí ó yà àwọn lẹ́nu àwọn ti kọ́ church àwọn ti kọ́ mosque mi kí láwọn òde wa lè ní kọ́ church àwọn lọ fún wa ní pààtì owó tí a fi ṣe rúfìnì òkè yìí pé àwọn táwọn kọ́ mosque táwọn èèyàn ti ń kírun fún tó ti ń jọ́sìn fún Ọlọ́run ọba táwọn làwọn ọmọ wa gbọ́ pé wọ́n ní àwọn ń kọ́ chọ́ọ̀chì ń bì kan táwọn ò ní ṣe àwọn náà fún wa ní part owó èyí tí a fi ṣe rúfìnì yìí ẹ̀yin náà rí i pé ilé yẹn ti ń yọ ilé Olúwa ti ń yọ Ọlọ́run dẹ̀ ní kò ní dúró èmi náà dẹ̀ rí i pé kò dúró ń tòótọ́ iṣẹ́ Olúwa ń tẹ̀síwájú a ní ìdí owó níbi tá a dé dúró yìí tá a wà yìí sí a sì ní ìdí nothing less than 10 million naira 10 million naira 10 million naira èmi ọ̀pọ̀lọpọ̀ mímú sọ́lẹ̀ kan pọ̀pọ̀lọpọ̀ ló bú wa bí a ti ṣí business center èmi dẹ̀ ti explain èmi ò ṣí business center recreational centers níbi tí wọ́n ti máa kó àwọn èèyàn ní ọ̀nà ti Ọlọ́run àwa ò rọ́ọ̀bù èèyàn láti gbowó lọ́wọ́ èèyàn àwa ò sí nínú àwọn tó máa ní èèyàn mẹ́wàá kó dìde nínú chọ́ọ̀chì èèyàn mẹ́wàá dìde ta ló lè fún 1,000-2,000 so when you go to my program go and check it mi ò nèèyàn lára chọ́ọ̀chì tí Ọlọ́run fún wa ní òwòrò gan wọ́n náírà wọn ò sí ń bì báyìí ṣé ló yẹ ká kó gbogbo bọ́dì nìyẹn ká wá kó lórí àwọn tẹ́bi ń pa lọ́hùn pé nítorí pé wọ́n fún wa nílẹ̀ ń bí o wọ́n fún wa nílẹ̀ ń bí o a fẹ́ lọ kọ́ bẹ́ẹ̀ kọ́ wá lọ máa dá owó kiri àwa ò béèrè owó lọ́wọ́ anybody ìrànlọ́wọ́ Ọlọ́run àti èyí tó wà lọ́wọ́ wa àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí afẹ́fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀ ló gbé débi tá a dé yìí adẹ̀dẹ̀ bíbá pẹ̀lú májẹ̀mú Ọlọ́run ni nítorí pé èmi ò ní ọkàn wípé èmi máa ní chọ́ọ̀chì méjì èèyàn ló gbé bíbá yìí fún wa èèyàn ló fún wa pé òkè báyìí ká òun fẹ́ ká ṣọ́ọ̀ṣì ni ká kọ́ síbẹ̀ ṣọ́ọ̀ṣì ni ká kọ́ síbẹ̀ èèyàn bíi tiẹ̀ tó ń wò wá yìí náà òun ló gbé fún wa ṣọ́ọ̀ṣì ni ká kọ́
fine, inú ẹ̀ dẹ̀ ń dùn lẹ́ni náà, òun náà ràn wá lọ́wọ́ díẹ̀díẹ̀, ó ń fún wa ní nǹkan kan o, ó ń fún wa ní nǹkan o, ṣùgbọ́n òun ti ṣe páàtì ẹ̀ pé ẹ gbà, mo fún yín nílẹ̀ yìí, mo yọ̀ǹda fọ́lọ́run, òun dẹ̀ làwa náà dẹ̀ ti gbé ṣọ́ọ̀ṣì sílẹ̀ yìí. Báwo ló ṣe máa dùn tó? A fẹ́ ibi báyìí ṣe ó pẹ́ jù June, a fẹ́ parí iṣẹ́ bí, a dẹ̀ fẹ́ jẹ́ kí ìyìn rere kó bẹ̀rẹ̀ sí tó tàn káàkiri, ìyìn rere kó bẹ̀rẹ̀ ní bíbá ẹ̀yin náà wọ́n fẹ́ tó. Mo sọ fáwọn ọmọ ṣọ́ọ̀ṣì lánàá pé ohun tágbára mi ò ká, òun ni mo lọ fà o, ṣùgbọ́n mo mọ̀ pàgbára Ọlọ́run ká, ohun tágbára mi ò ká ni òun ni mo fà yìí, ṣùgbọ́n èmi mọ̀ pàgbára Ọlọ́run ká. How good and how pleasant, how good and how pleasant. Kí ìbàyí bẹ̀rẹ̀ ṣẹ́ kẹ́yìn náà wọ́n máa wò lórí íńtánẹ́ẹ̀tì pé ẹ̀yin náà náwó sí iṣẹ́ Olúwa o, iṣẹ́ Olúwa máa tẹ̀síwájú. Iṣẹ́ Olúwa ni àwọn aláàánú. Èmi ò ní kéèyàn má bú mi o, èní ìkọlọ́ ti ń bú mi, ṣùgbọ́n èmi mọ̀ pé àwọn tí wọ́n sì lè ṣe iṣẹ́ Olúwa sẹ́ wọ́n sì wà lórí íńtánẹ́ẹ̀tì. Àwọn tí wọ́n fẹ́ràn Ọlọ́run, tí wọn ò fẹ́ jẹ́ kí nǹkan Ọlọ́run kó bàjẹ́, wọ́n sì wà lórí social media. Mo dẹ̀ sọ kankan ní fídíò tí mo gbé jáde síta first, mo ní kí a pé mi ò wá ta ẹ̀yin olólùfẹ́ wa, bóyá ọ̀tá mi ń ṣe àìsàn, tọ́ta mi bá ṣe àìsàn ṣùgbọ́n máa dáwó fún mi pé kí n má kú, ṣùgbọ́n tá mi ò lè ṣe àìsàn, mi ò dẹ̀ ní wàtà nítorí pé kéèyàn dáwó fún pé kí n má nítorí pé mo sick. Ohun tí mo lè wàtà fún òun náà mo wàtà fún yìí pé kẹ́ ẹ ṣàánú. Adẹ èèyàn kan lè fún wa 10 million tá à ń wáyé, 10 million naira. Bàbá rí 10 million lẹ́ni tí mo sọ yìí, ká tó mú on the 15th of May ibi tẹ́rí mo ti parí ẹ̀. Owó ló ń dá dúró, owó ló ń jẹ́ kó máa slow. Èèyàn tọ́lọ́run lè lò nínú àwọn tó ń wò wáyé, ẹ pè mí lórí nọ́mbà mi, ọ̀kẹ́ workshop mi, tètè bá send the message sí mi, èmi máa rí. Ẹ lè máa pè ká má tètè gbé, kì í ṣe wípé ti ìgbéraga, iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa ni gẹ́gẹ́ bí ẹ̀yin olólùfẹ́ mi ti mọ̀, ṣùgbọ́n ẹ kọ drop message sórí workshop wa 080 22 04 0950 080 22 04 0950. Once again, 080 22 04 0950. Ìwọ kọ drop message onínú dúdùn ọlọ́rẹ̀. Ilé tá a kọ́ láyé tá a bá tọ́ ọ̀tá wa bá kú, àwọn ọmọ lè gbé tà, ṣùgbọ́n ohun tí àwa ní kó fi owó ẹ̀ sí yìí kò sẹ́ni tó lè tà. Ìrandíran ló máa jọ́sìn ní bíbáyìí, wọn ò lè ta ibi báyìí, ìṣọ́ọ̀ṣì ni. Àìmọye àwọn olówó táwọn ọmọ wọn ti ta ilé wọn, àìmọye àwọn ọlọ́lá lẹ́yìn tí wọ́n kú tó ọmọ wọn ta lé wọn dànù, ṣùgbọ́n ohun tí àwa ní kí wọ́n kó owó ẹ̀ sí yìí pé kó o fi ṣàánú Ọlọ́run, kí wọ́n náà wá ṣàánú ara ẹ̀ láti wà lùjọ́ náà. Dodo tá à ń sọ yìí, ìwọ náà o ti kọ́lé fọ́lọ́run nìyẹn, wàá wá ṣàánú ara ẹ̀ láti lè wọ àlùjọ́ náà. Ṣàánú Ọlọ́run kó o ṣàánú ara ìwọ náà láti lè wà lùjọ́ náà. Ibi tó rí ìwọ ò lè gbé ta títí láéláyé, ìrandíran ló máa jọ́sìn fún Ọlọ́run ọba níbi tó rí. Ṣùgbọ́n ilé téèyàn kọ́ wọ́n lè gbé ta lẹ́yìn téèyàn bá kú, kò sóhun tá a fẹ́ ṣe sí. Ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí, wọn ò lè gbé ta o, wọ́n máa jọ́sìn fún Ọlọ́run ọba níbẹ̀ ni. Ṣé gbogbo àwọn onídùúdù ọlọ́rẹ̀, ẹ̀yin ni mo pè láàárọ̀ yìí. Àárọ̀ ìjọ Monday, today is on the 1st of May. On the 1st of May, ẹ̀yin onídùúdù ọlọ́rẹ̀ tó lè sọ́pọ̀tì Ọlọ́run fún iṣẹ́ orí òkè yìí, kí a lè bẹ̀rẹ̀ sí bíbà yìí ní ending of June. Bí n bá rí 10 million kì í sọ fún yín tẹ́rì 15 days, ó máa ya àwọn èèyàn lẹ́nu, á yà yín lẹ́nu. Ibi tẹ́rì 10 million naira tá à ń sọ yìí, a máa ṣe òkè yìí, ó níye tó kè fẹ́ gbà láti lè cover òkè yìí, sílì ó níye tó fẹ́ gbà, gbogbo ilẹ̀ yìí la fẹ́ táìsì ó níye tó fẹ́ gbà,
gbogbo kọ́ńpáǹdì tí a ò bá floor ẹ̀ òjò máa bá gbogbo ẹ̀ jẹ́ ó níye tó fẹ́ gbà bọ̀tá bá rí 10 million ìsín máa bẹ̀rẹ̀ o ìsín máa bẹ̀rẹ̀ ṣé ẹ ṣàánú ọlọ́run kí ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ń gbọ́ wa ẹ̀yin olówó ayé ẹ̀yin ọlọ́lá alé ẹ̀yin tẹ́ yẹ pé ẹ̀yin rí nǹkan ọlọ́run kó bàjẹ́ kí ẹ̀yin náà kẹ́ wá gbáradì kẹ́ dìde kí ẹ̀yin náà kẹ́ wá padà tún ọ̀run yín ṣe ọ̀run ni yó òun lẹ́rìí ìta abadé nìyó yẹ mo sọ lẹ́ǹkan àwa náà ti ṣàdodo pa wa o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò dúró tó pé ipá mi ò pin ipa ọlọ́run ò dẹ̀ pin mi ò dúró ẹ ṣé gan ni ẹ lọ kọ́fà gbogbo ẹ̀ padà dáadáa ẹ ṣé gan ni God bless you mo gbàdúrà fún gbogbo ìwọ tí ọlọ́run lò àti ìwọ tí ọlọ́run tún máa lò láti lè parí iṣẹ́ ilé ìsìn lórúkọ Jésù iná ò ní tọ́wọ́ yín o ibi tẹ́ ẹ dẹ̀ ti mú owó lórúkọ Jésù ibẹ̀ yẹn ò ní gbẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà Jésù Olúwa wa àmín ẹ kọ̀ kọ́bà ẹ̀ látọ̀hún nǹkan tó rí láti ta.